Ẹ káàbọ̀ padà sí ìkànnì YouTube wa. Àrékà lélẹ́yìí ẹ wò finimá àgbéléwò tó kankan sí ọ. Àpadára apá tó mà ṣírí baálẹ̀ tó wá ń fìyẹn jà baálẹ̀ lógun àbẹ́ẹ̀ rí nǹkan ẹ̀yìn ènìyàn mú. Ẹ wo ẹ lọ wò ó wà lórí Àpáta TV ibẹ̀ la ẹ wò ó gan tí ó gbẹnu tán. Ẹ má wá gbàgbé tẹ́ ẹ bá ti subscribe sórí YouTube wa ẹ bá wa subscribe náà ká lè máa fún yín ní bó ṣe ń lọ. Ẹ wò àwọn sinimá àgbéléwò ibi ilẹ̀ tí máa wò bóyá ó wà òkè bóyá kò wà òkè àwa ti wò ó kẹ́yìn tó wò ó a máa sọ fún yín tó bá yẹ kẹ́ ẹ download àbí kẹ́ ẹ má download ẹ̀. Àrékà wa gbéra pa pẹ̀lú bó ṣe ba abúlé jẹ́ pẹ̀lú baálẹ̀ ó wá sọ pé ìlú Èkó ló kù. Àṣírí tó wà lọ́wọ́ Àrékà àti ti baálẹ̀ ìyẹn ń bẹ̀ o ló bá tún gba Èkó lọ ló bá tún lọ ilé olówó l'Àrékà wá fi kalẹ̀ sí. Ẹ jọ̀wọ́ kí la mọ̀ tó ìmọ̀ apá nítú nílé olówó ṣé kò ní dọkọ mọ́ olówó lọ́wọ́ ṣé kò ní dọkọ mọ́ gẹ́ẹ̀ lọ́wọ́. Ẹ wo inú Àrékà ló wà Àrékà 1 and 2 wà lórí Àpáta TV ẹ lọ wò ó kẹ́ ẹ enjoy ẹ̀ bó bá ṣe ń lọ jẹ́ kí n rọ́wọ́ yín lórí comment section tó bá rí fíìmù kan tí ẹ gbọ́n pa ẹ̀ tẹ́ fẹ́ ká sọ̀rọ̀ lé lórí tẹ́ bá fẹ́ ká yọ kùnkùn dán ẹ̀ jáde fún yín ẹ ṣáà jẹ́ ká wà mọ̀ ẹ ṣé púpọ̀. 50 ló máa ní. Any problem? No.